Ẹ káàbọ̀ padà sí orí ìkànnì YouTube wa. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ́yin ní orí ọ̀fẹ́ àti àǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Ẹ má gbàgbé kẹ́ bá wa ṣe kíni, ẹ bá wa tẹ subscription button, kẹ́ tẹ notification bell sódà gbogbo ìgbà tá bá ti mú review sinimá bí eléyìí wá. Àjọ máa láǹfààní láti ṣe kíni láti jẹ ìgbádùn ara wa. Sinimá tí a mú wá fún yín lónìí ni àkọlé rẹ̀ ń jẹ́ My Wives. My Wives ni o. Ẹ sáré lọ sórí ìkànnì YouTube, ẹ tẹ Àpáta TV. Tó bá ti gbé Àpáta TV jáde, ẹ tẹ My Wives tí ó máa gbé sinimá náà jáde. Àwọn òṣèré jàǹkànjàǹkàn ló kópa nínú sinimá My Wives. Àwọn bíi Lọ́lá Ìdíjẹ, Sidi tí a mọ̀ sí Kẹ́mítì, Feranmi Oyalowo Arinanja àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, gbogbo wọn pátápátá ló kópa nínú sinimá My Wives. Nínú sinimá yìí láti rí itú tí Lọ́lá Ìdíjẹ ń pa o. Nígbà tí obìnrin bímọ fúnni láti bíi 25 years ago tó jẹ́ pọ́mọ méjèèjì tó bí fúnni kì í ṣe tẹni. Àlè ló bí fún. Ọkọ ò sì mọ̀, kò sì bímọ kankan míì mọ́ fún ọkọ yàtọ̀ sáwọn ọmọ méjì tí ó gbé wá láti ọ̀dọ̀ àlè. Àbẹ́ẹ̀ rí ilé ayé ogun ni o. Wọ́n ní obìnrin bímọ fúnni kò ní ọmọ ṣekú pa ni o. Nínú sinimá yìí láti rí tútì Lọ́lá Ìdíjẹ pa. Ìgbà táṣìírí wá tú sí baálé lé lọ́wọ́ tó tú sí ọkọ lọ́wọ́. Ìgbésẹ̀ tí bàbá yìí gbé ṣó tiẹ̀ tẹ́ yín lọ́rùn àbí ò tẹ́ yín lọ́rùn? Ẹ jẹ́ kí n mọ̀ nínú comment section. Kí ni bàbá ẹ ṣe? Ìgbésẹ̀ wo ni bàbá gbé? Bàbá ní if that should be the case, kí Lọ́lá Ìdíjẹ kó ṣe kí ni? Kó kó ẹrù rẹ̀ jáde kúrò ní inú ilé o, tàbí kó bọ́ sí sàlẹ̀ òun dẹ̀ máa fẹ́ ìyàwó tuntun nínú èyí tí Lọ́lá Ìdíjẹ gbà, torí pé kò fẹ́ ìtìjú, kò fẹ́ ẹ̀sín lọ́dọ̀ ará àdúgbò àti àwọn mẹ̀lẹ́bí tán ti mọ bó ti ń lọ àtàwọn ilé tí ò mọ bó ti ń lọ. Ó sì ní kó pa òun sílé, kó máa pa òun sóde. Bàbá gbà, ó gba Lọ́lá Ìdíjẹ sínú ilé o. Ìyàwó tuntun ṣe bẹ́ẹ̀ ó wọlé o. Àmọ́ kí ni ìyàwó wọlé sí o? Ìlú bàrà ni àwọn ọmọ àti Sidi tó jẹ́ àbúrò ọkọ bẹ̀rẹ̀ sí ní ṣe kíni, náà bẹ̀rẹ̀ sí ní yan ìyàwó tuntun. Ẹ wò ó nínú sinimá yẹn, má jẹ́ ń sọ́jú. Ẹ lọ sí Àpáta TV, ibẹ̀lẹ̀ ti máa rí wò. My Wife ni sinimá yìí gangan ni ẹ lọ wò. Ẹ jẹ́ kájọ sọ̀rọ̀ lé lórí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ́yin darapọ̀ mọ́ wa lórí ìkànnì, ẹ má gbàgbé ẹ kàn bá mi tẹ subscription button àti notification bell sódà gbogbo ìgbà tí review bí eléyìí bá ti ń wá, àjọ máa láǹfààní láti ṣe kíni láti jẹ ìgbádùn ara wa. Àpáta TV, ibẹ̀lẹ̀ ti máa rí My Wife wò. Ibẹ̀ gangan ni sinimá yìí wà. Ẹ jẹ́ kájọ wò, ẹ jẹ́ kájọ digest ẹ̀. Ẹ jẹ́ kájọ pàdé ní comment section. Ẹ jẹ́ kí n rọ́wọ́ yín báwo ló ṣe ń lọ. Tó bá jẹ́ yín ni arákùnrin, ṣé ìgbésẹ̀ tí arákùnrin yìí gbélé yìí náà máa gbé ni? Àbí èrò tí yín yàtọ̀ sí èrò ẹni tó kọ sinimá yìí? Lọ́lá Ìdíjẹ ṣé bó ṣe wà nínú ilé yìí gan, ṣé kò béwu dé, ṣé kò lè pa ọkọ dànù, ṣé kò lè ṣọkọ ní sùtá? Ẹ wo nínú sinimá My Wife ni. Ẹ jẹ́ ká máa retí apá kejì, ká máa wo tó fẹ́ ṣẹlẹ̀ níbẹ̀. Mo retí ọwọ́ yín ní comment section. Ẹ ṣé púpọ̀. Ta ni bàbá ìkejì yẹn? Ìgbà tó mọ̀ pé èmi kọ́ ni. Ó ti o. Gbogbo nǹkan tá a jọ ń sọ pátá. Nísìnyí ti gi lẹ́yìn ọgbà